Agbala Gabriel náà ni ẹ̀ ń wò yìí níbi tí wọ́n ti ṣe àbẹ̀wò sí ògbóǹtarìgì onítíátà ni Chief Karan. Gbogbo wa náà ni a mọ Chief Karan pé nínú fíìmù Yorùbá àgbà ọ̀jẹ̀ ni Chief Karan jẹ́. Agbala Gabriel ti ṣe àbẹ̀wò sí wọn tí Agbala Gabriel sì bá wọn gba ọ̀pọ̀lọpọ̀ owó. Ẹ jẹ́ ká wò ó báwo ni inú bàbá yìí ṣe dùn láti rí Agbala Gabriel àti pé kí ni ohun tó ṣẹlẹ̀ nígbà tí Agbala Gabriel tó wà lọ́dọ̀ bàbá Chief Karan. Ẹ jẹ́ ká wò ó. Ẹ subscribe fẹ́yìn tẹ́ bá ṣe ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, kẹ́ ẹ dẹ̀ bá mi share rẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tí Agbala Gabriel tí wọ́n lọ ṣe lọ́dọ̀ bàbá Chief Karan. Bàbá Karan rèé. Ẹ̀yin èèyàn mi, èmi rèé. Èmi náà ni kì wá ń ṣe mi, Ọlọ́run ni. Hallelujah. Ọlọ́run ni. Ọlọ́run. Bàbá ẹ má bínú tí bá ní bí ìyàwó ń kọ́ bàbá ọmọ ń kọ́. Ìyàwó mi ò ti ṣaláìsí. Ẹ̀kan nínú àwọn ọmọ mi. Ìyàwó yìí ti ṣaláìsí. Ẹ̀kan nínú àwọn ọmọ mi ẹ pàdé ẹ̀ mi. Ṣé o làǹtí yẹn? Àǹtí yẹn. Ó yẹ bá ń pàǹtí yẹn wá kó wá káwọn èèyàn. Ẹ bá ń pò wọ́n wá. Bàbá ní ìyàwó àwọn ti ṣaláìsí. Bàbá mi gbọ́ yẹn nínú sítórì. Mo ṣe ń gbọ́ yẹn níwájú Ọlọ́run àti ènìyàn. Ẹ má sunkún bàbá. Mo ṣe ń gbọ́ yẹn ni. Okay, ara wọn mọ́ yín. Wá àǹtí, God bless you. What's your name? Ó yá, what's your name? Àǹtí Wùmí, ó yẹ káwọn èèyàn kẹ́ lẹ́yìn lọ́mọ bàbá o. Ẹ káàsán, mo kí everybody. Èmi ni ọmọ Chief Karan. Ẹ̀yin lọ́mọ Chief Karan. God bless you, you can go. Ara àwọn bàbá ní kẹ́lẹ́ wọn pé bàbá bímọ o. Bàbá ní ìyàwó àwọn wọn náà ti ṣaláìsí. Bàbá Ọlọ́run fọ̀run rẹ̀ kẹ́ wọn. Bàbá ẹ pẹ̀lẹ́, I feel your pain, sir. Ká má sọ̀rọ̀ jù. Ó yá ẹ máa pè wọlé 07054900751. Ó fẹ́ gbóhùn bàbá àbí ó wù ọ́ láti donate kankan. Mo nílẹ̀ kan mo lẹ́nìkan ti send 50,000. Yes sir. Láìpẹ́ mo tún wo 20,000 kan. 70,000. Ẹ máa bá mi tètè máa wo kọ́mẹ́ǹtì yẹn. Inú àwọn èèyàn máa dùn láti support bàbá ní ọ̀sán yìí. People will be more happy to celebrate bàbá. Àwọn èèyàn náà ní ẹ máa lọ ọ̀dọ̀ bàbá Karan. Àwọn èèyàn ń pè mí mẹ́sàn-án mẹ́wàá. Ẹ máa lọ ẹ ní sùúrù, wọ́n ní rọ́wà ní sùúrù. Ẹ máa lọ ó yá àti dọ́dọ̀ bàbá Karan o. Bàbá Karan ti wà ń bí báyìí àti dọ́dọ̀ wọn. Àti dí ọ̀dọ̀ bàbá Karan àti dọ́dọ̀ wọn. Bàbá ògo ni fọ́lọ́run láyé yín. Abáyé gbé Ọlọ́run ga. Ó yá ẹ máa pè wọlé 07054900751 07054900751. For the last time is 07054900751. Ó yá ẹ máa pè wọlé. Bàbá Karan bẹ níbí o. Ó yá ẹ máa pè wọlé. God bless you. We love you. Ó yá máa bá àwọn kọ́mẹ́ǹtì yẹn. Bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé torí pé Ọlọ́run ti fi àánú yín sí wọn lójú. Ẹ kọ́ dúpẹ́. Ẹ̀yin ni ọwọ́ mo dúpẹ́ lórúkọ Ọlọ́run alààyè. Mo dúpẹ́ lórúkọ Jésù Kristi Násárẹ́tì pé Ọlọ́run yàn yín ó dẹ̀ fi àánú sí yín lójú láti gbé iṣẹ́ mi sókè láti ràn mí lọ́wọ́. Ire àti àánú àwa ìrìn. Àmín. Orí ètò lẹ́wà máa. Bí ẹ ti ń ṣe ọ̀nà yín máa là. Orí ètò lẹ́wà máa. Ògo Ọlọ́run ẹ̀wọ̀n Ọlọ́run àmọ̀ láyé yìí. Ẹ káàsán máa. Tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó sì ṣe. Jésù Olúwa. Bẹ́ẹ̀ ni màá ń gbọ́ yín mà. Yes ma. Yes ma. Yes ma. Bẹ́ẹ̀ ni ma. Dickness mo ti mọ̀ ma. Yes ma. 20,000 naira. 90,000. Ẹ ṣé màámi ẹ máa rà àánú gbà. 90,000 sir. Hello ma. Sorry. Hello ma. Hello. Ó yẹ ó ti ń yá báyìí. Hello sórí ètò lẹ́wà. Hello Emma káàsán sir. Dádì wa ra sà. Jésù olùgbàlà ṣeun sà. Olúwa Ọlọ́run á sọ agbára náà dọ̀. Àmín. Àmín. Àmín dádì. Ṣàánú fún èèyàn dúdú, tẹ́ ẹ ṣàánú fún èèyàn pupa, ẹ ṣàánú fọ́mọdé, ẹ ṣàánú fàgbà. Ẹ fẹ́ mọ tribe, ẹ fẹ́ mọ bó ṣe rí. Lórúkọ Jésù,
ṣe ń ṣàánú yẹn àánú yẹn ò ní dibi mọ́. àmín bàbá ẹni ẹ ṣé o. ẹ ṣé o ẹ ṣé o ìdí tí mo fi ń ṣàdúrà fún yín ní wípé. ẹ ṣé o. Dádì orí ètò làwà dádì èrò pọ̀ tó ń pè orí ètò làwà ẹ má bínú sà. orí òde pé ọ̀dà ẹ má wọlé bàbá Karan. Yes ma. ẹ kọ́ sẹ́ẹ̀ nọ́mbà wọn sí mi máa privately ni tàbí òkè ṣe tèmi openly. Yes sir. So bàbá bu nọ́mbà wọn ẹ jọ and I will send him something. ẹnìkan ti fún wọn ní 15,000 bàbá ẹ gbé fòyín sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí. ẹ ṣé o. ẹ mú fòyín wá ká gbé sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí fún wọn. 105,000. 105,000. adúpẹ́ o. bàbá ó yá ẹ jẹ́ n tètè bá yín snap nọ́mbà yìí. ó yá ẹ má pẹ́ lórí ẹ̀. ó yá 07054900751 5,000 ti wọlé o. 110,000 sir. hello sórí ètò lẹ́wà. orí ètò mo wà. Yes ma. Yes ma. Kújọ́ mẹ́ta dájú. Yes ma mi. Èrí máa ń pa mí tó bá ti pè mí màá mi. God bless you ma mi. Yes ma. Yes ma. Yes ma. Amen. Yes ma. Ọlọ́run máa ṣàánú wa lọ́rọ̀ àwọn amúrọ̀bà tó wá ń bá bàbá ilé gbowó lọ́wọ́ bàbá fẹ́ gbowó lọ́wọ́ bàbá. Ọlọ́run máa ṣàánú wa o. Anyway mo ní kí wọ́n ní máa sẹ́ndì kan sí wọn. Ṣáàlẹ̀ mọ yẹ ká lè pè mọ́mí wa màmí mo wọn fẹ́ sọ̀rọ̀ ó dà mà bẹ́ẹ̀ ni mo ti mọ̀ mọ́mí adéṣà mo ti mọ̀ màmí ẹ ra mà yes ma 07054 900-751 07054 900-751. ó yá ẹ máa pò wọlé ẹ máa bá wa dékọ̀ ibo láti wà láìfù náà orí kíni àtorí kíni YouTube wà live báyìí Instagram wà live báyìí TikTok wa ń kọ́ ṣó wà live ó yẹ kí gbogbo ẹ̀ wà live please yes our YouTube agent snap number ìsinyìí ẹ gbé sí kámẹ́rà ó yá ẹ máa pè wọlé bàbá ẹ dúpẹ́ pé wọ́n ṣe o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn nílé lóko nítòsí lọ́nà rere mo dúpẹ́ mo sì ń dúpẹ́ lọ́wọ́ mo sì máa dúpẹ́ títí fún oore ọ̀fẹ́ àti àánú tọ́lọ́run fi sí yín lọ́kàn láti ṣe àwọn nǹkan tẹ́ ẹ ń ṣe àtàwọn tẹ́ ti ṣe àtàwọn tẹ́ sì máa ṣe lónìí àti tẹ́ sì máa ṣe lẹ́yìn òní ire àti àánú ayọ̀ àti dùnnú ijó àti ayọ̀ lẹ́ ò fi gbà o. ó yá mo máa ń gbé kọ́ yẹn a ti ṣe nọ́mbà yẹn ẹ máa rí bẹ̀ ẹni kẹ́ ẹ pé òun wọn ni ọwọ́ náà máa pè yín bẹ̀ tí àwọn alẹ́ ti gbàgbé nọ́mbà wọn nìyẹn. 110,000 sir. 110,000. wọ́n ti fún wọn ní 20,000 bí báyìí. 130,000. 130,000 sir. receipt ti ń wọlé o àkódà àtúrẹ́ni fún bàbá 1,000 gan. 131,000. ó yá bá wa gbé bàbá gangan. ẹ bá wa gbé àwọn kọ́ yẹn ẹgbẹ́ àwọn kọ́ yẹn pick those calls 20,000 kan ti wọlé. 151,000 sir. èló ló pé. 151,000. bàbá kí làwọn kan tẹ́lẹ̀ nílò ẹjẹ́ àwọn èèyàn mọ̀. láti tó ń wọlé sí àkáǹtì bàbá yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ Agbala Gabriel pé olódodo ènìyàn ni bẹ́ẹ̀ ni kí Ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí Agbala Gabriel torí àwọn Yorùbá sọ nínú ọ̀rọ̀ tiwọn wọ́n ní igi tó pẹ́ láti fún máa ṣe ẹgbà ẹ nílò nǹkan irinṣẹ́ igi tó da Agbala Gabriel ló gbọ́dọ̀ kọ sí lóyún ikú gbọ́dọ̀ pa Agbala Gabriel báyìí kọlọ́n kiri ó jẹ́ ká rí bàbá Agbala Gabriel àwọn tí wọ́n kàn ti máa ń wòye ti pẹ́ ẹ túbọ̀ dúpẹ́ lọ́wọ́ pé bí wọ́n ṣe ń ṣe ẹ mú oore o àti àárọ̀ títí ṣe fún àwọn ìkọlá àkọ́kọ́ wọ́n ti ṣe fún bàbá wa sùn wọ́n ṣe fún wọn tó wọ́n ṣe fún parí olódó àti bẹ́ẹ̀ 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 lọ gbogbo tọ́tẹ̀ ti ṣe fún kò tiẹ̀ níye ṣé ní indọ́sítírì Yorùbá ní ká sọ ni àbí ní títí àbí ní àwọn aráàlú àbí táwọn arúgbó àwọn èèyàn t'Agbala Gabriel ti kọ́lé fún kò tiẹ̀ níye ẹ yẹ kí a
á subscribe fún àtàbá ṣe ń wo ìkànnì ìfúngbà àkọ́kọ́ ọ̀rọ̀ náà lè gbọ́ lẹ́tẹ̀ẹ́nu bàbá Chief Karan yìí tí wọ́n sọ bí nǹkan ṣe rí ìdáhùn yẹn ti ràn yín lọ́wọ́ rí dáàdì ṣe dáadáa fún wọ́n ràn yín lọ́wọ́ rí ọ̀hún ni mo sọ yìí nígbà tí mọ́gàjí olóòtú tó dìde pẹ̀lú àwọn èèyàn dìde àdẹ̀sáré fi ya fíìmù yẹn òun la 20,000 ti wọlé o 171,000 sir. mi ò gbọ́ ẹ̀bọ̀dá yìí 171,000 sir. 171,000 ṣe o òun la pè ní ṣọba lójú ìdààmú lówó 171,000 ìta aláfẹ́ launch ní kíákíá yìí outcome yẹn nìyẹn outcome yẹn lẹ fi ya fíìmù yẹn bàbá ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run kì í dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró aṣoore tán lọ́lọ́run. Hey, we then use the process okay. Ẹ jẹ́ bàbá àwọn èèyàn ní ṣe ọ pé ṣé bàbá ò tún lé wọn ṣe ni bàbá ò tún lé wọn ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ní kókó báyìí fún bàbá àbí kí lè ní ìlú báyìí. ní irin iṣẹ́ tí mo dẹ̀ ti lọ́kọ̀ 10,000 181,000 sir. mi ò gbọ́ o 181,000. bàbá mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ dúpẹ́ torí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín mo ń dúpẹ́ pé ẹ tí ẹ wò mí ràn yín èèyàn mi yìí mo ń dúpẹ́ ṣe rí ilé tá à ń sọ nípa rẹ̀ yìí 20,000 naira 201,000. 201,000 sir. ṣe mo dúpẹ́ o ilé tá à ń sọ nípa ẹ̀ yìí ṣe rí tí irinṣẹ́ bá dúró tí mọ́tò dúró ilé fún ara ẹ̀ máa dúró. bẹ́ẹ̀ ni kí lẹ pé bàbá. tí irinṣẹ́ bá dúró. tí irinṣẹ́ bá dúró. tí mọ́tò wà lẹ́sẹ̀ mi. ilé yìí máa dúró. ilé yìí máa padà dúró. ó máa dúró. tí mọ́tò bá ti wà lẹ́sẹ̀ yìí tí irinṣẹ́ dúró. ṣé mọ̀ pé ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ. iṣẹ́ tí n bá bẹ̀rẹ̀ sí ṣe é sì pẹ̀lú kùmẹ́ǹtì. ṣé ẹ tún gbọ́ bàbá ẹ gbọ́ bàbá kí ẹni kí ni. ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ. ẹ wá ní iṣẹ́ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí. iṣẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú kùmẹ́ǹtì sí pẹ̀lú mọ́tò káàkiri ilé máa dúró láìpẹ́ láì jìnnà a máa pè yín kẹ́ wá bá wa sílé. amen ó mà lágbára ọlọ́run ló lo ohun gbogbo lọ́dọ̀ ọlọ́run ló lo ohun gbogbo ní ìkáwọ́. Bàbá Karan ti pẹ́ kì í ṣe kì àlẹ́ bàbá Karan bàbá wa ìtúrú wo pè wọ́n ní grandfather wa bàbá rẹ̀ àwọn agbójúmọ̀ wọn. lo 52 years lórí ẹ̀. sá 52 years. wọn àti ìbí mi nígbà bẹ̀rẹ̀ mẹ́yìn mi sì ń ṣeré káàkiri àdúgbò lọ́wọ́. kárùkọ lọ́wọ́ tá a dẹ̀ tí tá a tẹ̀ ń bẹ̀ ọpẹ́ ńlá ni. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. àmì ó ti sọ fún àwọn èèyàn ni pé ó dára kí ẹ appreciate wa nígbà tá a wà láyé kó má jẹ́ ìgbà tá a bá kú tán lẹ́ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ máa appreciate wa. ó wù mí kẹ́ appreciate wa nígbà tá a wà láyé báyìí. nígbà tí a wà láyé. kẹ́ celebrate wa nígbà tá a wà láyé báyìí. kó má jẹ́ òkú wa lè máa celebrate. ṣe rí i pé àwọn ò gbá àìsàn wá sórí program yìí a ò ṣàìsàn ọlọ́run ò jẹ́ ká ṣàìsàn ṣùgbọ́n pé nítorí àṣà. sórí ètò lẹ́wà bàbá mò ń bọ̀ sórí ètò lẹ́wà ìpè yẹn ń wọlé gan ó dẹ̀ ń rí yes sir. mo ti sọ 30,000. Bàbá 30,000 sir. 231,000 sir. èló ló pé 231,000. ẹ mà ṣe o dádì adúpẹ́ o ẹ ṣe dádì God bless you. mo dúpẹ́ sá. Yes sir we appreciate you. I appreciate you so much. ó jẹ́ ló bọ̀ dá yìí. 231,000 sir. ó jẹ́ 231,000 naira. ẹ ṣe dádì o 10,000 kan ti wọlé o. 241,000. 241,000 ẹ dágbé kọ iná sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà òun ò sí lórí ètò. mo bá yín lọ́n bàbá jẹ́rí pé àwọn yẹn ti ẹ̀kọ́ dúró tán wò yín ná ìyẹn kọ́ mú ọ pé àkọ́kọ́ wà pé wọ́n dúró wọ́n ń wò yín
ìyẹn mú ọpẹ́ àkọ́kọ́ wá 10,000 kan náà ti wọlé. 251,000, sir. Two what? 151,000. 251,000. Àmọ́ appreciate ẹni náà ó náà ṣe wọ̀nba ó náà ṣe 1,000. 252,000. God bless you. Ẹni ẹni tó náà. God bless Ẹbí ìwọ̀n ikú ni wọ́n. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ohun tí wọ́n lágbára lọ́ṣẹ̀. Ẹ ṣé o, God bless you. Thank you for supporting Baba. Bàbá Karan. God bless you. Bàbá Karan. Ọjọ́ tí bàbá bá mi sọ̀rọ̀ tá a ṣe fídíò kan tí mo rí wọn àánú mi ṣe wọ́n. Mo dẹ̀ ṣe tí wọ́n á rí wọ́n sì náà àánú mi túbọ̀ tún ṣe wọ́n. Àánú mi túbọ̀ tún ṣe wọ́n. Èmi ó sì fẹ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run kí àánú kó dìde fún wọn. Kí bàbá rí àánú ńlá gbà. Kí bàbá yin Ọlọ́run. Nǹkan yin Ọlọ́run. Kí bàbá yin Ọlọ́run. Mo tún lè padà dúró kí wọ́n tó lọ. Ẹnìkan náà send 2 sí bàbá 2,000. Ẹ ṣé. 254,000. God bless you. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Adúpẹ́. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. The Lord bless you. Ẹ máa rí àánú gbà. Amen. 07054 900 751 is 070 54900 751 is 070 54900 751 070 54900 751. God bless you. We love you. Ó yá bàbá Karan ń bẹ níbí bàbá ẹni wọ́n tó ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí ẹ ṣé mo dúpẹ́ o ní gbogbo ọ̀nà ire àtànú àwa yín rí o ògo yín àfarahàn dáwọ́lé yín ayọ̀rí sí ẹ̀rí. Àmín 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 amen. Bá mi dé kọ́ yẹn bá mi dé kọ́ yẹn. 10,000 kan ti wọ bí báyìí. 264,000, sir. 264,000. Ẹ mà ṣe o. Bá mi wo kọ́ mi 10,000 kan náà ti wọlé bí. 274,000, sir. 2 kilo pé. 74,000, sir. 274. Ẹ mà ṣe o. 274. Ẹ ṣé àdúpẹ́ o. Two kilo pé náà. 274,000, sir. 274. 10 kan náà ti wọlé ń bí báyìí. 284,000. 284,000, sir. 284,000. Yes, sir. Fún tí Ọlọ́run ó tún ṣe fún yín bàbá ẹ pray fáwọn èèyàn pé wọn ò ní rí dààmú. Mo gbàdúrà lábẹ́ bí bàbá ṣe kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe àdúrà fún bàbá olólùfẹ́ wọn bẹ́ẹ̀ náà 10,000. 294,000, sir. Àmín. tí ẹ̀ ń wò mí pé láṣẹ Olódùmarè ayọ̀ yín kò ní di ìbànújẹ́ o mo Àmín. gbàdúrà tí bàbá ṣe kọ́ wọn ṣe lágbára Ọlọ́run bá àgbà àṣẹ Ìdùmarè. Àmín. Mo dẹ̀ tó fásitì yìí sọ fún ẹ̀yin tẹ́ bá ṣe ìwé kan yìí fúngbà àkọ́kọ́ pé ẹ bá mi Àmín lórúkọ Jésù. àbí ló mọ̀ sí yìí ayọ̀ wa kò ní di ìbànújẹ́ o lágbára Ọlọ́run aláàánú tiwa náà Ọlọ́run yóò dáàdì sí wa ṣe kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run làwọn ń wò wọ́n ṣe bóyá Chief Karan ti gbà yẹn tó sì máa ẹ jẹ́ kán mọ̀ bàbá. ṣé ẹ rí Chief Karan mo sọ fún àwọn èèyàn sórí ètò lẹ́wà ọ̀tọ̀ ni ìránṣẹ́ Ọlọ́run Akínrẹ̀mí ọ̀tọ̀ ni ènìyàn méjì ni wọ́n olóyè Karan jẹ́ òṣèré àtẹni tó ń polówó ilẹ̀ tàbí kọ́ńpìnì tàbí ilé ìránṣẹ́ Ọlọ́run Akínrẹ̀mí ó jẹ́ ènìyàn tó gba ìpè tàbí láti ran àwọn ìránṣẹ́ tá a pè ní ìránṣẹ́ Ọlọ́run tó dàgbà tó dúró síwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Léfì tó dàbí Samuel níwájú Élì ṣẹ́pọ̀ ti yàtọ̀ torí náà a fi ìpè ọjọ́ náà àti ìgbà náà a fi súre fún yín mo ní gbogbo ọ̀nà
20,000 naira. 314,000, sir. Mi ò gbọ́ o. 314,000. kó wá yín 314,000. Amen. ìrì ọ̀run kó ṣẹlẹ̀ yín Amen. aláàánú kan àti olóore dá mi dá kó wá yín rí kó wá mi rí Jésù Olúwa wa. Àmín. Èló ló pé bọ̀dá yìí? 314,000, sir. 314,000 naira. Yes, sir. Sórí ètò lẹ́wà sà. Wọ́n sì lórí ètò. wọn tí sùn mẹ́tò. Wọ́n ti súnmọ́. Wọ́n ta kété sí ni. Pé ẹ ti ẹ̀ jókòó pé àwọn èèyàn ti ẹ̀ ń wò yín bàbá. Orí ọ̀fẹ́ ńlá kan ni. Orí ọ̀fẹ́ ńlá kan ni tí ò wọ́pọ̀ tí ò common. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni. tó mọ́jú. Tó mọ̀jọ ẹ̀yìn àgbálẹ̀ sọ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni èèyàn ní owó bí tá a wà. 20,000 naira. 20,000 naira. 20,000 naira. 334,000, sir. 3 what? 334,000. 334,000. Ẹ bá wa wo orí kọ́mẹ̀ntì o. Ẹ máa wo orí kọ́mẹ̀ntì yẹn o. Àwọn èèyàn ń pè wọlé ń bí bẹ̀tì pé ń jẹ́ kó ré ó ń ré ra wọn. Sórí ètò lẹ́wọ̀. Ó ń ré síra wọn. Yes, sir. ìpè ń já ìpè. Hello sórí ètò lẹ́wà. Hello sórí ètò lẹ́wà. God bless you, sir. Hello. 5,000 naira. 339,000. Hello ma. Hello. Hello, sir. Hello, sir. A wà pẹ̀lú yín ìpè yẹn ń já ìpè ní yes ma. 341,000. Orí ètò lẹ́wà ma. Hello. yes ma. Sórí ètò lẹ́wọ̀. àmì o Jésù. From me, I will contribute £100, sir. £100. God bless £100 sí èló ní ilé. God bless you. Ó máa sùn 100,000 ṣé? Hello. Wọ́n fún bàbá Karan ní 100,000 naira. Ẹ bá ń pàtẹ́ wọ́n fún Jésù. 441,000. Mi ò gbọ́. 441,000. Ògo ni fún Jésù. God bless you ma. Ògo ni fún Jésù. Ògo ni fún Jésù. Ẹ ṣé mọ́mì, a dúpẹ́ mà. Ẹ ṣé ẹ dúpẹ́ gan bàbá. Bàbá náà God kí bless yín o. you. God bless you. Yes ma. Yes ma. It shall be well with you. You deserve more. You deserve more, sir. Wọ́n lè deserve more. I appreciate Wọ́n ní you you. deserve more sir. I You appreciate deserve you so more. much. God bless you. Receipt kan ti wọlé o 5,000. 446,000, sir. 20,000 naira. Ẹ ṣé. 486,000, sir. Yes ma. Yes ma Sórí mi. ètò lẹ́wọ̀. Yes, ẹ bá wa dá sí i. 466,000, Ẹ sir. bá wa dá sí i. Sórí ètò lẹ́wà. Orí ètò náà wà ó. Yes ma. Bàbá Karan, ẹ káàsán. Ẹ káàsán máa o. Ẹ wò, a fẹ́ràn yín gan-an ni. Hello. God bless you ma. Dídí wò pé mo máa pèsè ṣó yìí ni. Ẹ Ẹ ṣé wò, gan-an, sir. from the bottom of my heart, 2,000. mo ní 50,000. God bless you. 50,000. God bless you ma. 516,000. It shall be well with you. 518,000. And whatever you lay your hands upon shall be prospered. Amen. Amen. God will always honor you in all your ways. Amen in Jesus' name. It is well. Ẹ ṣeun gan, God bless you, sir. Amen. 518,000, sir. Ó jẹ́ 518,000 àti wọ $500,000. Ògo ni fún Jésù. Hallelujah. Bàbá Karan irun àánú wà lára yín. Adúpẹ́ lọ́wọ́. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Adúpẹ́ lọ́wọ́. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Adúpẹ́ lọ́wọ́. Bàbá ti rí 500 wọ́. 18,000, sir. 518,000. 518,000. Mo bá bàbá yọ̀, mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Agbé ọ̀gá bàbá, Olúwa ẹ ṣé. Agbé ọ̀gá bàbá, Olúwa ẹ ṣé. Ẹ ṣé o. Ẹ ṣé Olúwa wa. Àwọn tá a kó wá wọn ti jẹun àárọ̀. Ẹ ṣé Olúwa wa. Bẹ́ẹ̀ni wọn ti jẹun. Ọlọ́njì. Ẹ ṣé Olúwa wa. Ẹ ṣé Ẹ ṣé Olúwa wa. Jésù
tẹ́ bá ti jẹun kẹ́ wá tún orin yín kọ ẹ tí ì jẹun. 20,000 láti YouTube. 538,000, sir. 20,000 láti YouTube. Yes, sir. 538,000. ẹ̀yin ará YouTube ẹ ṣé o, God bless you. God bless you. ó yá máa wo 07054 900 751 ó jẹ́ lò ó 538,000, sir. 538,000 538,000 538,000 ẹ máa ṣe o, adúpẹ́ o, bàbá dúpẹ́ gan wọ́n ní ẹ ṣe o. Ẹ ṣé o. Hello ma, orí ètò lẹ́wà. Yeah, mo wà lórí line pẹ̀lú yín, so mo ń try láti send owó yẹn, mo fẹ́ send 10,000 sí bọ̀ mo ṣe ń ṣe lọ́wọ́ kò ìjọ òní ò jẹ́ tí send message sí yín. Ẹ ṣé gan ni ma, wọ́n láwọn fẹ́ send 10,000 wọ́n ní kò tí lọ, ó máa lọ, mọ́mì wa yóò lọ. God bless you, ẹ ṣé mọ́mì, God bless you ma, ẹ ṣé ma. Yes ma. God bless you, ma. Yes ma. But just 20,000 kan ti wọlé. 558,000, sir. 558,000. 558,000. Yes, sir. 558,000. 558. 558. 558. What's that? The soldier and tea, right? Ó fi fìlà sójà, ó fojú di sójà. God bless you, lovers. We love you. Ẹ ṣé o. Ẹ ṣé o. Thank you for supporting Baba. Karan ṣá wà TikTok báyìí. TikTok Baba Karan rè Baba. Ẹ káwọn èèyàn tó wà ní TikTok, ẹ káwọn tó wà ní YouTube. Mo kí yín gbogbo ẹ̀yin èèyàn mi lórí TikTok. Ẹ tẹ́ wà lórí YouTube. Mo gbàdúrà pé àánú tí ìran àti ìdílé mi àti ti yóò tí ì rírí. Olúwa kò fi yín lọ́wọ́. Àmín. Ògo ẹwọ Ọlọ́run kó wá yín rí. Àmín. Àti YouTube àti TikTok kí Ọlọ́run ayérayé kó fà yín lọ́wọ́. Àmín. Ẹ pray fún àwọn tó wà ní Facebook. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook lórúkọ Ọlọ́run ìpè ayọ̀ lẹ́ ó máa gbà. Àmín. Ìgbéga ìdùnnú yóò dé bá. Àmín. Àwọn tí Instagram náà wà ń bẹ̀. Àwọn tó wà lórí Instagram mo gbàdúrà fún yín o. Bí ló bá jẹ́ lótìtọ́ ni àáké sọnù tọwọ́ agbára sì fi igi wá rí gbogbo ohun tí ayé ti gbà lọ́wọ́ yín tí èṣù ti gbà lọ́wọ́ yín tí ẹ̀ṣẹ̀ ti gbà lọ́wọ́ yín àti tèmi mo gbàdúrà lórúkọ Jésù Násárẹ́tì ọba tó wà kiri kò gbàre fún mi. Méjì ojú bá náà lọ yà ẹ ṣé o ó yà mo kọ́mẹ́ǹtì yẹn ẹ jẹ́ òun kọ́mẹ́ǹtì àbí òun ò sí ń bẹ̀ yẹn tiẹ̀ àwọn yẹn ń send message o wọ́n ń send message o. Okay 2,000 kan ti wọlé ń bí. 560,000, sir. 20,000 kan ti wọlé ń bí. 580,000, sir. 580,000, sir. 580,000 bó ṣe máa ń powó ìgbọ́dọ̀ bí pé olójú ogun rí bíi pé o ti lọ báwọn Sambisa jà ní ó ṣáàpù ni ó dà ń gbọ́ wọn ló ṣáàpù ó mu Sharpman kò lo Panadol pana expert ló ń lò. káyọ̀ tó fún yàn ní ẹni bá ń bẹ̀ ní tàbí fún ní kọ́nẹ́ẹ̀lì ní bá ń bá a rìn. ẹni tàbí fún kọ́nẹ́ẹ̀lì bàbá tàbí fún kọ́nẹ́ẹ̀lì. 10,000 naira. 590,000, sir. bàbá ṣe bó lè ṣe gbọ́ bàbá kọ́ ẹ fún mi kọ́nẹ́ẹ̀lì. àwọn ti wí fún mi. wọ́n ti wí fún yín. wọ́n ti gbọ́. kání má ti di kọ́nẹ́ẹ̀lì mo ṣe ń bọ̀ ìmáà káwọn sójà dà. kí ni fi ń ṣe yìí. sẹ́wà ní sábà. níbo láti. oṣù ọlọ́run àti àṣà. Bàbá Karan kan báyìí 10,000 kan ti wọlé mi o. 600,000, sir. 600,000, sir. 6 kílẹ̀ pé. 600,000. owó tí ó wọlé náà ni $20,000 kan ti wọlé. ṣe wọlé náà ni wọ́n ṣe mi ò gbọ́ yín bọ̀dá. ó jẹ́ $620 ẹ bá ń túbọ̀ máa bá mi pàtẹ́wọ́ fi fún àdúrà Jésù. mọ́ Agbala Gabriel lọ́wọ́ kí Ọlọ́run máa bá wa fún mínísítì kí Ọlọ́run má ṣe pa àwọn èèyàn fi Agbala rìsíìtì Gabriel fún wa ránṣẹ́ ṣe báyìí. o ẹ ò ní máì ní ẹ ò rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ó jẹ́ ló bọ̀dá yìí. 620,000, sir. 620,000, sir. 5,000 naira. 625,000, sir. Èló lẹ pé. 625,000.
625,000, sir. 25,000, 625,000, 625. Ó yá, ẹ máa pè wọlé. 070. 50,000 naira. Èló lẹ pè? 675,000. That's on Facebook. Látọ̀ online ẹ jẹ́ ń wo Capri fẹ́ nìyẹn. Títí Banjo. Títí Banjo 50,000. 675,000, sir. 675,000, sir. 675,000. A máa ti ń lọ 1 million wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá wọn nífẹ̀ẹ́ yín ẹ dúpẹ́. Mo gbàdúrà o. Níwọ̀n ìgbà tí Ọlọ́run alààyè kan wà tí kìí ṣe Ọlọ́run àwọn òkú. Kàràkàrà owó mọ́tò ń pé lọ. Gbogbo ẹ̀yin ènìyàn. Èyí tẹ́ ẹ rò pé ìtẹ̀síwájú mi ni ẹ wà fún. Àti fún ìgbéga ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà ní gbogbo ọ̀nà ire kó wá yín. Àmín Jésù. Ọba tó pàṣẹ èyí tí ẹja fi jáde látinú omi tá a fi rí owó nínú rẹ̀. Ọ̀rọ̀ yín, iṣẹ́ yín, ìgbéga yín, ìtẹ̀síwájú yín kò di àríyànjiyàn. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Kò ní yí padà. Àmín. Ògo ni fún Ọlọ́run. Hallelujah. Jésù agbára wa. Àmín. Ó jẹ́ lò ó. 675,000. 675,000. Màmá yẹn ti ṣe sí yín. Iṣẹ́ wọn. Ṣé gbọ́ sà? Hello. Hello. Màmá yẹn ẹ lọ wọnú kíní bẹ́ẹ̀. Ẹ lọ wọnú kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́. 675,000. Mi ò gbọ́ bọ̀dá ìsọ̀rọ̀ sókè. 675,000. Ṣé lẹ́nu sínsìn náà? Yes, sir. Olúwa mi o, mọ́ fèmí náà lẹ̀. Gbogbo ẹni tí ó ra àánú gbà níbí, ẹ make sure pé ẹ̀ ń ṣe ẹ̀ mú gbàdúrà. Ẹ̀yin náà rí àánú gbà. Ó jẹ́ lò ó. 675,000, sir. 675,000. Yes, sir. 675,000. Bàbá mo bá yín lọ́hùn. Mo bá yín Ọlọ́hun. Ìṣẹ́jú mélòó la wà báyìí? How many minutes la wà báyìí? 44 minutes la wà. A ti lò 44 minutes pẹ̀lú bàbá. Bàbá lẹ̀ ti rí lò ó. 674,000. 675,000, sir. Okay. Receive the glory. Fẹ́yìn tẹ́ bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe kẹ́ẹ̀dẹ̀ bá wa share rẹ̀ orí ló mọ̀ sí náà ní ẹ̀wà yìí ẹ káàbọ̀ Agbala Gabriel náà ni wọ́n sì wà pẹ̀lú ògbóǹtarìgì òṣèré orí ìtàgé yìí Chief Karan ẹ jẹ́ ká máa ẹ máa bá àfọkànbalẹ̀ kẹ̀sì máa fi. Kọ́mọ̀ pé wọ́n gbé bàbá ẹ tún sọ náà ẹni. It shall be well with you. Mo gbé ìparí ọ̀hún ló mú mi. Bàbá ń gbọ́ parí wọ́n ní it shall be well with you in the mighty name irọ́ ẹ̀ mo tí ẹ ti sọ with you irọ́ yìí gbà èyí tẹ́ ẹ sọ ni mo fẹ́ gbọ́ ó yá. It shall be well with you. Olúwa fẹ́ ìbò tẹ́ ẹ sọ ìbàbà dádì torí pé ẹ sọ ìbò yẹn eléyìí ẹ fi ra tíì ni o ẹ tẹ́wọ́. It shall be well with you. Amen. It shall be well with you. Amen. I say it shall be well with you. Amen. It shall be well with you. Amen. It shall be well with you. Daddy ó fẹ́ gbogbo owó mi It tán. shall be well with you. With you náà ni. It shall be well with you. Olúwa iye. It shall be well with you. Bàbá àmín. It shall be well with you. Mo gbé mo. Amen. It shall be well with you. And it shall be well with you. Amen. It shall be well with you. Amen. Olúwa. In Jesus' name. Amen. Ostoma. Kò tó ẹ ti parí àdúrà. Ẹ parí àdúrà yóò ní Jésù Olúwa wa. Yéé! Sórí ètò lẹ́wà o. Àbẹ̀yìn ètò wọ́n sí lórí ètò. Òkè ètò náà wà. Ikùn ètò. Ìdí ètò. Sórí ètò lẹ́wà. Yes, daddy wa. Yes. 10,000 naira. 687,000. Ẹ ṣé o. 687,000. Amen. Àmín.
ó jẹ́ lò ó. 687,000, sir. olóore bàbá dà ó yá mọ̀ bọ̀ ẹlòmíì ò tí mọ̀ pa wà live ẹ wo bóyá live méjì sáà lè pẹ́ débàdàn náà tá a bá kó nbí títí ẹ. Last Friday. ọ̀nà jí àbí Last Friday. ọ̀nà jí àbí ó dà ẹyọ bàbá ẹ jẹ́ ká mọ̀ pé nǹkan ìrìnsẹ̀ la fẹ́ rà pé nǹkan ìrìnsẹ̀ lẹ nílò. ẹgbẹ́ yín ènìyàn wà nígbà tí Kristi fẹ́ rán wọn ṣáájú ọ̀sẹ̀ ìjìyà ó ní kí wọ́n lọ sí ilé yẹn ó ní kí wọ́n tú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wá ó ní ẹnikẹ́ni tó bá béèrè pé kí lẹ́yìn fi ṣe ó ní ẹ wí fún wọn pé Olúwa ní fi ṣe. bẹ́ẹ̀ ni Ọlọ́run ní ẹ̀yin náà fi ṣe lónìí nǹkan ìrìnsẹ̀ la fẹ́ àti equipment tá a máa fi ya iṣẹ́. 15,000 ti wọlé o. 702,000, sir. bàbá ẹ dúpẹ́. 702,000. 10,000 naira. 712,000. ẹ ó rí àánú gbà. Àmín Jésù. mo ní ẹ ó rí àánú gbà. Àmín Jésù Kristi. 20,000. 732,000. ṣé ẹ rí tí n bá tá a bá ti ní àwọn nǹkan wọ̀nyí equipment àti ohun tá a máa fi rinṣẹ́ ṣé ẹ rí tá a bá tún wá sórí pé a fẹ́ ṣe program kankan ẹ fọwọ́ lọ̀ wọ́n á fún ẹ gbọ́ nítorí àwa mọ̀ pé n tá a bá fọwọ́ ṣe báyìí níṣẹ́ tá a ní lọ́wọ́ ó dáa púpọ̀ jù ìyẹn la fi ń bẹ̀bẹ̀ fún equipment pa fẹ́ ra equipment àti mọ́tò èèyàn kan béèrè pé kí ló dé tá a sọ pé kó ra block àti sìmẹ́ǹtì fún wa ká fi kọ́lé tàbí ká ra lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tá a bá ti lọ ṣàwọn iṣẹ́ yìí tí equipment wà mọ́tò tá à ń gbé fi irinṣẹ́ ti wà ẹ rí i pé láìpẹ́ láì jìnnà a ó pè yín kẹ́ wá bá wa sílé. amen. nítorí náà ẹ ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ Olúwa yóò sì ràn yín lọ́wọ́. Àmín Jésù. bàbá mo fẹ́ràn tẹ̀ ń sọ pé ìyẹn ni kó ṣáájú kí lè má ti ṣáájú. nígbà tíṣẹ́ bá wà lọ́wọ́ wa tá à ń gbaṣẹ́ lọ́tún lósì. wọ́n ti fún bàbá ní 50,000. 782,000, sir. mi ò gbọ́ o. 782,000. Olúwa ṣeun. ẹ ṣé o. 782,000, sir. 782,000. 782 wọ́n fún bàbá ní 20,000. 802,000. ẹ ṣé àdúpẹ́. mi ò gbọ́ o. 802,000, sir. 802,000 bàbá ẹ̀ fi lé sir. ó ti ń lọ 1 million tó bá dẹ̀ fi lè wọ̀ báyìí kílẹ̀ tó ṣú kílẹ̀ tó mọ́ lọ́la ògo ni fọ́lọ́run àpẹẹrẹ ibi tá a ti mọ̀ pé yóò wúre ẹ ti gbéra bàbá bẹ́ẹ̀ ti gbéra ó yá ẹ ṣàdúrà fún wọn. mo fẹ́ gbàdúrà. pé wọ́n tún ṣe o. Dáfídì wípé ẹ̀rín là ń ṣàṣe fún. ọtí wáìnì múnú àlàyé dùn. ọtí wáìnì múnú àlàyé dùn. ó ní owó ní ìdáhùn gbogbo. fún gbogbo ẹ̀yin ènìyàn tó ti dìde. èyí tẹ́ ẹ ti ń náwó lọ́wọ́lọ́wọ́ báyìí. mo wọnú ìpè àti ẹ̀jẹ̀ Jésù Kristi. mo gbàdúrà fún yín. 804,500. fún gbogbo ẹ̀yin ènìyàn tó ní lọ́kàn láti fún wa ní mọ́tò tàbí equipment. òótọ́ ni. láti fún wa ní mọ́tò ńlá kan tàbí equipment. mo gbàdúrà fún yín mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù. mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé súnmọ́ bàbá. ní orúkọ Jésù ti Násárẹ́tì ogun àti ìrètí ìran yín kò tí ì gbà rí kó wọlé tọ̀ yín wá. fún gbogbo ẹ̀yin ènìyàn tó ní inú dùdù sí ohun tá a ti ṣe ní iṣẹ́ nínú iṣẹ́ tiwa ní orílẹ̀-èdè yìí àti lókèèrè èyí tó ní lọ́kàn láti ràn wá lọ́wọ́ ní àkókò yìí mo gbàdúrà pé ẹ ó kọrin tuntun. orúkọ tuntun n ó sì fi pè yín. bẹ́ẹ̀ ni yóò rí kò ní yí padà kò ní fún Ọlọ́run lórúkọ Jésù agbára wa. ó jẹ́ lò. 804,500. ẹ jọ̀wọ́ ìwọ 1 million ká tó kú òǹbí ẹ jájọ́ 1 ká tó kú òǹbí ẹ dákun ẹ jájọ́ 1 ká tó kú òǹbí ká mọ̀ pé bá ti ń kú òǹbí o àti pé 1 million àá mọ̀ pé yóò mọ̀ tẹ̀síwájú bàbá bó ṣe wà ẹ́ kó dà kí bàbá kẹ́sàn máa dá ọ̀kadà dúró bàbá kí lè máa ń dá dúró mọ́rúwà tọ́ka rẹ̀ máa ń dá dúró
àwọn èèyàn máa ń rí nílò ọ̀kadà wọ́n àmọ́ ní bàbá Karan nu. wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀dà bàbá níbo ni mọ́tò yín wà kí ló ṣe mọ́tò yín. hello sórí ètò lẹ́wà. Oh yes, 10:30 now. Sá. Mo send 30,000. 30,000 naira. 834,500. Daddy wa mọ̀ ṣe ẹ̀rí àánú gbà. Well with you. The Lord bless you, we love you. Ẹ ṣé sá. From the temple of God, God will bless you. Owó wọn ti ń lọ, ó ti ń lọ 1 million. Yes, sir. Ó jẹ́ lò. 834,500, sir. 834,500. Ẹ jẹ́ pé 1 million. Ta ló fẹ́ fún ọ 100, ta ló fún 150? 834,000 àbí? Yes, sir. Bàbá wà ní 834,000 naira. 834,000 naira. Ó yá, ẹ sáré gbé kọ yẹn 07054 900 751 07054 900 751 07054 900 751. Ó yá, ta ló tún ó yá bá ń gbé kọ yẹn bá ń gbé kọ yẹn a ní ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin márùn-ún yóò pé 1 million ẹ̀rí hallelujah ní ìsìn yóò pè é sí torí àwọn agbọ́dọ̀ rẹ̀ bàdàn lálẹ́ yìí alẹ́ yìí ní praise night Agbala wa olúwaníkà yin òun so a ní praise night ní alẹ́ yìí a ní praise night 10,000 kan ti wọlé o 844,500. 844,000 ẹ̀yin wo lẹ́ ń bọ̀ ní praise night lálẹ́ yìí wọ tètè déwò road lálẹ́ yìí déwò road wọ́n mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo bọ́ọ̀lẹ̀ ní Olúwo fònà méjèèjì sọ pé ń lọ Agbala Gabriel hello sórí ètò lẹ́wà mà. 20,000 naira. 864,500. ẹ ṣé mọ́mí wa God bless you ẹ ṣé mà 2,000 kan ti wọlé o. 868,500. ẹ ṣé mọ́mí 868,500. kó pé fẹ́ kó tiẹ̀ wọ 1 million ká tó kù. ẹ̀yin ni Ọlọ́run lé lóko ẹ gbọ́ nípa àṣálẹ́ yìí lógo ní Agbala Gabriel. lálẹ́ yìí. lálẹ́ òní ni o kì í ṣọ̀la ẹ gbọ́ gbogbo ìwọ tó fẹ́ gba ohun titun gbogbo ìwọ tó fẹ́ kí Ọlọ́run fà lọ́wọ́ sókè àṣálẹ́ yìí ni o àṣálẹ́ yìí ni ní Agbala Gabriel. orí ètò lẹ́wà wọn sì lórí ètò. wọ́n wà mẹ́. hello sórí ètò lẹ́wà ó ti rè 10,000 kan ti wọlé. 876,500. ó kẹ́ ló tí ì pé 1 million náà ó kẹ́ ló tí ì pé 1 million. Up for 123,500. ó kù 123,000. Yes, sir. ó kù 123 ó yá àwọn olóríire àwọn aláyọ̀ náà ti ń pè tẹ́lẹ̀ àwọn aláyọ̀ náà fẹ́ tún pè ń sìn nígbàlẹ̀ yẹn aláyọ̀ yẹn wà ó yá ẹ pè 1 kìlọ̀ pé 23,500. ó kù 123,000 káwọ 1 million, sir. káwọ 1 million ẹ̀ ló orí ètò lẹ́wà. àwọn ìlórí fúgàmù ni a fẹ́ kí bàbá ní o. yes bàbá ń gbọ́ yín o. bàbá lórúkọ Jésù mi yín máa kún ọ. àmín o Jésù. èrè bí iṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù mi máa ní ọ̀tẹ̀ o. àmín. ẹnìkan dúkú lórúkọ Jésù. àmín. bàbá Agbala Gabriel ẹ kú iṣẹ́ o. ẹ ṣé máa ẹ ló sórí ètò lẹ́wà. 10,000 naira. 886,500. 886,000. Yes, sir. ẹ ṣé o God bless you mommy we love you. ó kù 114,000 kó tiẹ̀ pé 1 million náà kí ìyẹn kọ́kọ́ lápẹ̀rẹ̀ náà olúwa mi o ọlọ́run mi 5,000 kan ti wọlé jàre bọ̀dá yìí ó yá 5,000. 891,500. 891,500. 891,500. talent tó máa fún ọ ní single handedly 100,000 ẹnìkan máa fún ọ ní ẹnìkan single handedly wà fún ọ ní 100 ó ti pé 891 by 891 891 bàbá mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ ògo ni fọ́lọ́run Ọlọ́run ṣeun sórí ètò lẹ́wà ní. ẹ bá ń dékọ̀ yẹn ẹ ń fẹ́ fún 100 tí ń pè o ẹ gbé kọ̀ yẹn o 07054 900 751 ẹ wo orí TikTok ẹ wo orí YouTube ibo lẹni ó ti wá ná ibo ni ó ti wá ná sórí Instagram ni sórí Facebook ni ibo ni ó ti wá ná o ibo ni ó ti wá ná ẹ wá máa wo olè jára Nàìjà ẹ wá máa wo olè jára òkè lọ́hùn kò sí bọ́lọ́hùn ṣe é ṣọlá mo fẹ́ kẹ́ni kó fún ọ 100 èyí ló pè ná 891,500. 891,500
891,500. 891,500. 891,500. Ògo ni fún Jésù. Hallelujah. Ṣẹ́ni ẹ ló ń pè yìí. Hello. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Wọ́n sì lórí ètò. Ìṣẹ́jú méjìlá ní sí àwa náà ń padà bá dàn lọ́sàn-án yìí. Bóyá going back, àwọn èèyàn ti rò pé tá a bá ti dé a máa rí wa. Pé bóyá a máa dúró pé ìran à ń lọ Ìbàdàn lénìí. We are going back. We are going back to Ìbàdàn. Donation yòókù yóò máa wọlé fún bàbá. Á jẹ́ mọ́ bó bá ṣe ń lọ. Bàbá Súwé bèbè wọ́n ti kó sílé wọn náà 20,000 ti wọlé o. 911,500. 911,500. 911,000 ti wọlé fún bàbá. 911 ó sì ń kọ́ 100,000. Ó sì ń kọ́ 100,000. Ó sì ń kú ẹni mú. Wọ́n yẹ kó náà tẹ̀ sẹ́ndì 20,000 kan náà ti wọlé. 931,500, sir. Mi ò gbọ́ ẹ̀bọ̀ dá yìí. 931,500. 31,500, sir. 931,000. Yes, sir. Ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá. Ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá. Bàbá Jésù mi ò. Sórí ètò lẹ́wà. Yes, sir. Adékúnlé láti Amẹ́ríkà yóò dá fún yín dádì wa. Ẹ ṣeun sir. Yes, sir. Wọ́n náà máa fún bàbá ní 50,000 naira. 981,500. 981,500. 981,000. God bless you, sir. 98 ẹ ṣé dádì, God bless you, we love you. Ẹ ṣé o, 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 ẹ ṣé o. Owó tí 1 million àbí? Yes, sir. Ẹ jẹ́ owó gẹ́gẹ́, jẹ́ owó gẹ́gẹ́, eléyìí ni ó fi wọ̀. Hello. Sórí ètò lẹ́wà sà. Yes, sir. Mo ti sẹ́ni 30,000 tẹ́lẹ̀ bọ̀ máa tó bá wọn fi 50 kún. Ẹ fẹ́ tó fi 50,000 kún báyìí. Olúwa mi yé. 1,31,500. Bàbá ti rí 1 million. 31,500. Bàbá mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀. Ẹ ṣé dádì, God bless you. We love you. Àwọn receipt kan náà ti wọlé sí i. Jẹ́ ìwé receipt yẹn 10,000. 1,41,500. 1 million. 41,500. Owó tó 1 million. Ó yá, ó sì gbéra sókè. Ó yá, má dáwọ́ ẹ̀ dúró. Bàbá nílò nǹkan rìnsì àti equipment. Bàbá irú nǹkan irú èwo ṣe káà ni àbí jíìpù? Jíìpù lè mi máa ń lò. Jíìpù lẹ máa ń lò. Bàbá jíìpù lẹ gbọ́dọ̀ lò. Torí bàbá ó kúnlẹ̀ bàbá jíìpù ni bàbá. Èmi káà mo láìkì tèmi. Èmi ò láìkì rẹ̀. Ẹ láìkì káà. Ó wá ń dàbí tọ́ì lọ́wọ́ mi. Ó dà. Bàbá Ọlọ́run ti ṣe láti pé ẹja wo ń tọ́lọ́run ó ṣe. Yóò ṣe. Èmi mọ̀ pé láàárọ̀ Monday Àgbẹ̀kọ̀. bóyá kò lè ti fẹ́ rà bóyá Ìbàdàn ni ẹ̀ẹ́dẹ̀dì mọ́tò báyìí ó yá ń bo jíìpù yẹn wà zoom jíìpù ni lórúkọ Ọlọ́run. Bàbá nílò ẹ̀ ẹja rà fún bàbá ẹnìkan lè gbé fún bàbá. Lórúkọ Ọlọ́run. Ẹ máa wá fi àwọn irinṣẹ́ yìí náà kún. Irinṣẹ́ yìí. Ẹ máa bá mi sọ fún àwọn èèyàn. Equipment yẹn ẹlòmíì gan ni tó fẹ́ gbé fún yín. Bẹ́ẹ̀ni. 07054900751 o nọ́mbà tẹ́ ẹ pè sí account number foundation tẹ́ ń ṣe sí ni ó ní 01991315544 01991315544 GT Bank Gabriel Adémọ́lá Mùsùlùmí máa rí ń bẹ̀. Ẹ má ṣe ìkankan sí Opay ní Opay o àwọn kan lọ sí Gabriel Adémọ́lá Mùsùlùmí Opay mi kọ́ o àkáǹtì kan là ń lò GT yẹn náà dẹ̀ ní 01991315544. I want to tell you I love you. Thank you for your support. Thank you for supporting Baba Karan, Chief Karan. God bless ẹ ṣé o. Bàbá ẹ juwọ́ sí wọn dáadáa. God bless you. Ẹ ṣé o. Ó yá kó sì máa lọ. Kó sì máa lọ. 1,41,500. 1,41,500. Sórí ètò lẹ́wà jágbélé. Sórí ètò lẹ́wà.
5,000 naira. 5,000. 1,46,500. a ti wà ní 1 million plus báyìí ẹ já wo ohun tó ṣẹlẹ̀ kílẹ̀ tó ṣú ìyanu ni ó ṣẹlẹ̀ ó dà bàbá God bless you ẹ ṣé o